torí délé ọ̀dọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ òbí ní máa dalẹ̀ ọgọ́rùn wọ́n lè sọ pé ọkùnrin ọ̀dá bá ṣe lérò ẹlòmíì là ń fẹ́ kọ́ lọ fẹ́ báyìí kẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ nínú àṣà Haúsá àwọn fúnra ara wọn ó lè jẹ́ pé díjì ìlọmọ fi lọ lé ọkọ ó lè jẹ́ ọkùnrin mẹ́sàn-án ló wà alákòókò kan náà wọ́n á ní kẹ́ kálukọ́ lọ gbẹ́rù tó fẹ́ kún ìyàwó wa so ọmọ wa mú ọ̀kan nínú àwọn ẹrù yìí ètò ọba jọ lójútù ni ó mú ìní ó fi jẹ́ ìyàwó fún tọ́ba wa dán sẹ́mọ̀ pẹ́rù lórí tó fi lọ sílé ọkọ àwọn òbí ọmọbìnrin ọmọ wa lérò yìí pé tó bá délé ọkọ yìí ń kọ́ ó ti ṣe ra ẹrù tó pọ̀ tó yìí yóò máa ṣe dáadáa sáwọn yóò tún máa ṣe dáadáa síyàwó láì mọ̀ yìí pé bóyá ọkọ tiraka yáwó ló fi ra gbogbo ń tọ́ra so ìyá ìyàwó wa lè gba wájú kó sọ pé dandan àfi bí ọkọ yìí bá kọ ọmọ òun sílẹ̀ tí o bá sì kọ́ ọ́lẹ̀ lẹ́rọ̀ ìyá ìyàwó ṣetán láti ṣe ọmọ lọ sí kóòtù ibi kún tú igi yẹn torí pé ó ti bá arọ́ kọ mí níbi tí wọ́n bá ti ń já igi náà ní pé kọ́ ọmọ fọkànbalẹ̀ òun ti bá rí lágbájá a'udhu billah. bákan náà lọ́pọ̀lọpọ̀ gba àwọn fámìlì ìyàwó máa dalé ọkọ márùn nígbà tí ẹ gbé mọ́tò ẹ sì wá sílé ọkọ máa yín ẹ wá ní kí wọ́n máa kó ẹrù wọ́n máa kó nsọ́nù mọ́tò kí ló dé bàbá àní ọmọ mi ò gbọ́dọ̀ rẹ máa kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ ètò bíi kákọ̀ bẹ̀ bọ̀ sísọ náà lásọ ọ̀sán ní ọmọ àwọn ọ̀fẹ́ ọmọ sẹ́wọ̀n pé lọ́la ó lè jẹ́ pé bàbá mi ó tún wá máa fẹnu gbolẹ̀ pé ẹ dákun ẹ má bínú ẹ ságbá padà ẹ dákun ẹ má bínú ẹ má ọkọ máa sọ pé náà lọ́tẹ̀ ikọ́ ó di lẹ́yìn ọdún mẹ́ta tí mo bá kọ́ ilé mi tuntun tí mo ń kọ́ tán so òun náà wà á tò pẹ̀lú àwọn ìyàwó mi tí mo bá fẹ́ la ilaha illallah pọ̀pọ̀lọpọ̀ bàbá ṣe máa balẹ̀ ọkọ máa jẹun ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ó lè jẹ́ pé ó ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ wọn á ní ẹ sì kú oríire tọkọ ọmọ yín tí ó dé o bóyá travel lọ adé dáadáa ló dé èèyàn bú lásán èèyàn játijáti èèyàn jálajàla èèyàn rándanrandan ẹ rò pé kò ní gbọ́ ni àwọn ẹni tẹ́ ń bá yín sọ̀rọ̀ náà ni ọlọ́sọ wọn pé ọgbọ́n dáná rẹ sọ ó lè yàn játijáti ó lè yàn jálajàla ó lè yàn rándanrandan sẹ́wọ̀n pété yìí bá gbọ́ ojú wo láti wọ́ ọmọ rẹ̀ sọ ọgbọ́n tí bàbá rẹ̀ sọ wá ń bì wá gbọ́ ṣé bàbá tiẹ̀ o ìwọ kan sọ ma ní ọ tọ́ládọ̀ ọmọ abú àtàrà bàbá burúkú ló ti máa ń jáde. ẹ wo ti bàbá ẹ wo wàhálà tí bàbá fàfọ́ máa ń bẹ̀ torí di eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn òbí a máa kó bọ́mọ wọn àwọn òbí a máa kó bọ́mọ wọn nígbà ìyá ìyàwó ó lè torí pé ọmọ ti rí yàn pàtàkì fẹ́ kó wá jẹ́ pé lé ọkọ ọmọ ní ọmọ wa gbé ìyá ọkọ ọba yín gbé mọ́ ọ ìyá ìyàwó ní ọmọ wa bá yín gbé wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ torí pé ìyá ìyàwó yọ ọmọ kojúbọlé kótójúbọlé ẹran lé núrù yọ ọmọ ògbétọ yọmọ ògbé bolọkọ rẹ tún wọ yìí ìkílẹ̀ máa ṣe ń yàrá eléyìí ẹ̀yà ọkọ rẹ yìí ẹ̀yìn máa ń gbó tó wọlé ọkọ rẹ yìí òun níbi sẹ́ni yìí kà máa jókòó léyìn kí lọ́kàn wọ ìyá alábòsí tó jókòó lé ọkọ tiẹ̀ so gbogbo orí eléyìí ìmọ̀ dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ yín bímọ ẹ̀lẹ́wà bá tọ́jú ọmọ oṣù kínní yóò padà oṣù kejì yóò lọ oṣù kẹrin ìyá gbé amọ̀tún fẹ́ fara mọ́ wọn díẹ̀ ni ẹ̀dàkùn yóò su ọkọ ọmọ àbí òní su yóò su wà lọ ṣẹlẹ̀ torí ẹ̀ àwọn sábàbí mi sí wa tó ṣe yí pé kìí sọkọ kìí ṣe ìyàwó kìí ṣe fámìlì ìyàwó lọ́fà nínú rẹ̀ kò náà nírú ìta ti sọ yẹn láwùjọ àwọn ẹni tí ń bá yẹn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn náà máa ń dá wàhálà lẹ̀ bó lẹ́sẹ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kí lẹ́ ń bá wọn sọ ó tiẹ̀ ti hàn láwọn ìlú kan nígbà àwọn obìnrin àwọn ló ń provoke àwọn àfa àwọn ló ń provoke àwọn obìnrin láti yarí sọ́kọ wọn ẹ̀yin sì ti mọ̀ yín pé mélòó lẹ lè fẹ́ nú àwọn obìnrin tẹ́sí wa máa dalé ọkọ àwọn ọmọ ọlọ́mọ rú mélòó lẹ́yìn lè fẹ́ nínú àwọn obìnrin tẹ́sí máa bàjókòó wọn jẹ́ lọ́ọ̀dì ọkọ wọn Islam ọ̀faramọ́ kéèyàn jẹ́ sábàbí aburú o tẹ́ ẹ̀ bá ti lè túnlé ayé ṣe ẹ má dalé ayé rú o ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ń bá àwọn èèyàn sọ yín kó o lè ṣe lọ́dọ̀ àwọn ìyàwó yín o ntí wo lè ṣe fún ìyàwó rẹ lọ́mọ sọ pé káwọn èèyàn máa ṣe fún ìyàwó wọn torí pé wọ́n ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ
so nítorí délé ẹ má dalẹ̀ olérú ẹ má da ọ̀dẹ̀ ọlọ́ọ̀dẹ̀ rú. bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbésí ayé tó lé ìmọ̀ àdàrin ọkọ àti ìyàwó rò ọkọ rò pé jíjáde tó ń jáde òun rò ń jẹ mú wálé ni kò rò ń jẹ mú wálé ó rò ikú òun rò ó gbà kò rò ó gbà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí ń retí pé ó mọ̀ ó wá táwọn fi rí gàrí rà mọ́ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ máa ń fa wàhálà láwọn ẹni tí ń gbèlú tí nǹkan ti wọ́n dáadáa báyìí lẹ́kọ̀ọ́ báyìí bí ilé owó tẹ̀ ń san fúnlé tẹ̀ ń gbé tẹ́lẹ̀ náà tipátipá lẹ̀ ń fi rí san bàbá ńlẹ́ náà sì nítọ̀ níta bá nílà náání òun tó fowó kún wọlé 25% tún lékún sẹ́mi pé bíjẹ́ ìgbà ti ń kara pé oní tutù rówó ìyàwó náà tún ní pampasì ọmọ kí ni kò lọ sọ ara rẹ̀ o èwo náà fẹ́ kí n rò gan owó lé nìsín ó ti lékún ìwọ náà tún sọ pé kí ni so wàhálà máa ń sábà pọ̀ bẹ́ẹ̀ náà ni bí ìlú ti ṣe gbà náà là ń ṣe ilé tẹ̀ ń gbé fámìlì bíi mẹ́wàá ló ń gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí èsè ti yín láì máa gbé gun ọjọ́ ojúmọ́ ẹ rí i pé ẹnìkan lè máa bẹ́ nìkan jà kọ́ ẹ pé wọ́n mú tiyín náà mọ́rọ̀ ìwọ́n bá máa gbé ìyàwó rẹ ṣèṣì wọ́n lọ fẹ́ kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bá mi báyìí nítorí irú ilé tẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ wàhálà náà tún máa ṣẹlẹ̀ bákan náà ọkùnrin tó jẹ́ pé mutí bàbá onísìgá bàbá ń gbó bàbá onísẹ́pẹ̀ pẹlẹbẹ ló máa ń mú gbogbo gbà gbogbo rú àwọn eléyìí ẹ máa pé ilé rẹ̀ ò lè tòrò ilé rẹ̀ ò lè tòrò ńgbà tó mutí yóò dán ó súlé sẹ́wọ̀n pé bí àwọn bá ṣe ń fọ sọ̀n ní ọ̀ma ṣe pé mo kó míyàn mo tún kó tẹ́ran mo kó míyàn mo tún kó àsìkò tí ń sọ bẹ́ẹ̀ yẹn ojú ọkọ ti là pété lẹ́ran náà gan-an rí ìwọ ni torí pé ìmí ọmọ ni ti yàn ìmí ìtọ́kọ ni kí ni tẹ́ran. akramakumullah àsìkò tó kọ́ mu tí yóò tẹ́kẹ̀ rí ọ̀tọ̀ ara wọ́n sọ pé ìyá alágbájá bàbá alágbájá mà ló ti ṣubú sínú gọ́tà yìí a'udhu billah ìyàwó wa lọ bẹ̀ wọ́n á fà á dìde ẹni gbogbooro kìnìkan ara ni ó wúwo gbogbo ilé bàbá rẹ̀ o tún ṣe pé dáhùn kó wọn mọ tí ìyàwó bá kó fọtí sùn nígbà tójú rẹ̀ wá là wọ́n á sọ pé ìyá alágbájá gbá ilé tí lánàá èmi ẹ̀rọ kí látàrí ọtí ọmọ kí wọ́n gbò létí ní ìsìn náà wà ràn rí látàrí ìmúkúmu ẹni tí mu tí ò lè rówó fowó ọbẹ̀ ẹlẹ̀ o ẹni tí mu gbóńkọ́ bákan náà torí ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí máa dá nǹkan lẹ̀ àbí bàbá ti ń yálè bó ní inú ìyàwó rẹ̀ ṣe fẹ́ dùn inú ìyàwó rẹ̀ ò lè dùn fẹ́yàwó ń jẹ́ fẹ́yàwó èwo là ń yálè bákan náà tíyàwó bá jẹ́ pé àrùn kan bẹ lára rẹ̀ ọkọ kò lè fẹ́ràn rẹ̀ látàárọ̀ dalẹ́ bí kápá rẹ̀ yẹn ò ti ṣe tẹ́lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe bí àrùn jẹjẹrẹ kánsà kápẹ́ kánsà múyàwó lọ́yàn ó wá débi kí wọ́n gé ọ̀yàn rẹ̀ sẹ́wọ̀n ọkọ yún tí ìbá sẹni tí mánì rẹ̀ bá lágbára kódà kò ní fẹ́ rí ìyàwó mọ́ torí ọmọ arántí pé kò sọ́mú láyà rẹ̀ mọ́ sóun náà lọ́wọ́ àṣẹ bẹ́ẹ̀ ni àbádànwò gẹ́gẹ́ bí ọkọ náà ni tó ṣe kó ti lẹ́sẹ̀ wọn alárùn ṣúgà ń da láàmú wọn gẹ́sẹ̀ méjèèjì bí àwọn náà bá ronú débi pé aláìlẹ́sẹ̀ méjì mà lọ́pọ̀ olúwa rẹ̀ òun náà ń kọ́ òun ò rí ọgbà tí máa ń rẹ́rìn yàn kékeré ọ̀bọ́jọ́ yẹn ẹ̀rín kíní rín subhanallah so gbogbo orú eléyìí bẹ ọ̀nà wo láà máa wá gbà láti yanjú eléyìí báyìí tó bá ṣe pé ìyàwó ńlọ́ba ara rí fọ́kọ tí ọ̀gbọ́rọ̀ ọ̀nà tó lọ́wọ́ bá ní ká gbà ọ̀lọ́ báyìí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ìkìlọ̀ èèyàn gbọ́dọ̀ lè ṣèkìlọ̀ fún ìyàwó rẹ̀ ìkìlọ̀ tá a sì ṣe fún ìyàwó nípa ṣèwádìí fún sọ fún nípa àpáyọ lọ kọ́rántí pé àjọ wàpọ̀ lásán tí ìbáṣepọ̀ náà bá ló gbà pé ká máa fẹ́ra wa lẹ́yìn wá gbà náà kò sí bí ọ̀gá kọ̀ méjì ṣe lè kọ́ lẹ́ẹ̀kan náà tọ́kọ̀ orí fò ẹnìkan náà ni ó yà máa wọkọ̀ táwọn kan máa tẹ̀lé lẹ́yìn. so nítorí di eléyìí báyìí
ọ̀dọ̀ wa ká lè kìlọ̀ fún ìyàwó wa ká lè fi mànà. Eléyìí jẹ́ nǹkan tó yẹ ká mójútó nípa àwọn ìyàwó wa. Ìgbà tá a máa ń ṣe wáàsí yìí fún, tá a máa ń ṣe kìlọ̀ yìí fún, kò bùkátà wípé ká máa fóun tó le ká máa fi bá sọ̀rọ̀, torí ṣe làwọn fẹ́ bá sọ̀rọ̀ kó lè bá gbọ́ kó lè bá gbà. Àmọ́tọ́lẹ̀ ni la fi bá sọ. A sì máa bẹ lọ́n pé ìwọ Ọlọ́run jẹ́ kí ìyàwó mi ó gbọ́ ní kété tí mo bá ti bá sọ̀rọ̀ yìí. Tá a bá wá bá ìyàwó yìí sọ̀rọ̀ tíyàwó bá kọ̀ láti gbọ́, tíyàwó bá kọ̀ láti gbà. Jésù Islam àwọn àgbésẹ̀ tó là kalẹ̀ fún wa pé a ó máa fi borí èdè òyédè àìgbọ́ra ẹni yé láàrin ọkọ àti ìyàwó nígbà tó bá ṣẹlẹ̀. Àní tó bá jẹ́ pé obìnrin ló bá ran rí fún ọkọ rẹ̀ nínú ìgbésẹ̀ tẹ́sán Islam sọ yìí pé kí ọkọ gbé òun náà ní al-wa'd wal-irshad, ìṣítí àti ìfinimànà, ìlanilọ́yẹ̀ àti ìpàkíyèsí ẹni. Èèyàn kan ó lè máa ṣàṣìṣe ṣùgbọ́n kọ́nà wọn bó fẹ́ni kejì láǹfààní àti mọ̀ pé ń ṣàṣìṣe kó wá jẹ́ pé ẹni tí ń ṣàṣìṣe yẹn kò hàn sóhun. Ẹni tó hàn sí ó yẹ kó pàkíyèsí ẹni tí kò mọ̀ pé ń ṣàṣìṣe. Nígbà tí obìnrin tó bá ran rí fọ́kọ rẹ̀ tí ò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu má ó yẹ kọ́kọ́ pàkíyèsí rẹ̀ lọ sídìí wípé kó yíwà padà sí dáadáa, nítorí pé lára yíwà padà sí dáadáa òun náà ni ìjókòó rọrùn wà fún obìnrin. Ní ìgbà tí obìnrin ó bá ṣetán láti yíwà padà sí dáadáa ó dájú wípé ó lè bá bẹ́ẹ̀ dẹni tí ò ní lọ́kọ má. Ó lè lọ́kọ mi o ṣùgbọ́n yóò pàdánù ọkọ eléyìí báyìí. Kò sí yẹ kó ti ọkùnrin lẹ́nu láti ṣe ìsítí fún ìyàwó rẹ̀ pàkíyèsí rẹ̀ wípé kó pa ìwà burúkú tí ń wù tì, nítorí wípé lópin ìgbà tó bá jẹ́ pé ọkùnrin náà kìí ṣe kó ti wò náà láti pé kíyàwó òun ṣàṣìṣe kó òun lè bá kọ̀ sílẹ̀, yóò rọ ọkùnrin lọ́rùn láti sọ fún obìnrin pé ń ṣàṣìṣe. ìgbà tó bá kẹ́yìn náà lẹ́ ti ń bẹ lọ́rùn pé kó ṣìṣe ká ẹ lè bá kọ́ lẹ̀, ọ̀dájú gbàdúrà yín lọ́gbà ọ̀ pàtàdúrà yín sì gbà ẹ̀yin ò ní fẹ́ sọ fún tí ó ṣe tí ó fi rí lé ọkọ gbé. Ẹ ṣàgbára láti ṣe àtúnṣe kẹ́ ẹ bá sọ tí sòdodo ọ̀rọ̀ pàtí ìsẹ̀yìn lẹ bẹ lọ́n pé kó sì ṣe. Tóbìnrin yìí tó bá gbọ́ tó bá gbà tara rẹ̀ ló tún ṣe o, ṣùgbọ́n tó bá gbọ́ tí ò bá gbà òun lẹni tí ń fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Èèyàn sì fi ahọ́n tọ́lẹ̀ èèyàn fi bá sọ̀rọ̀, wọ ìyàwó mi kí ni wọn náà rí sáwọn àwà tó ń hù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí a lè máa wúrú rẹ̀ kó níjókòó àlàáfíà lọ́ọ̀dẹ̀ ọkọ bí. Wọn náà jẹ́ ká wo ìṣesí àwọn obìnrin sàhábà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe sáwọn ọkọ wọn. Eléyìí tó mú kí àṣetánì kó má ráyè jókòó sáàrin wọn. Irú eléyìí náà ló yẹ kémi pẹ̀lú rẹ̀ náà kájọ máa lò. Àbí òwú wọn náà ní pé kájọ máa gbé láì jẹ́ pá ní àwọ̀ kan, èdè òyédè kan, àìgbọ́ra ẹni yé kan. Nítorí dájú náà ní ká rẹ́ kèsì ká máa bára wa jà. Òsínbó náà ti ṣe jẹ́ akúrí téèyàn bá sọ̀rọ̀ tọ́lẹ̀ báyìí tó náà ní fẹ́ pé kó náà gbọ́ kó náà sì gbà. Tó bá wá ṣẹlẹ̀ ìgbà bá sọ́kọ̀ gbọ́ a sì bá sọ́kọ̀ gbà á gbé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí ti ṣe alhajru walhajru yakunu bilkalami wa bighayri alkalam. Ìyanilódì lọ́kàn báyìí, ìyanilódì ó ní branch A òun náà ní ká yanilódì nínú ọ̀rọ̀ ká má bàa sọ̀rọ̀ ma. Branch kejì òun náà ní ká yanilódì níbi gbogbo nǹkan yòókù. Ìyanilódì nípa tọrọ kò gbọdọ̀ jújọ́ mẹ́ta lọ, kò gbọdọ̀ jújọ́ mẹ́ta lọ. Ìjọ́ mẹ́ta péré ní ṣẹ̀ríà ẹ̀sìn Islam gbà fún ọ wípé kó o fi yan mùsùlùmí ọmọ ìyá rẹ lódì. Gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tí Imam Muslim gbé jáde, ó lànà bí Muhammad sallallahu alayhi wa sallam oni la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalathi layalin. Kò tọ́ sí mùsùlùmí o kó yan ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì o tayọ òru mẹ́ta. Ọjọ́ mẹ́ta péré iná ní ṣẹ̀ríà fi sílẹ̀ fún wọn tó fi lè yàn lódì. Tó bá ti wá yàn lódì fúnjọ́ mẹ́ta wàá tún padà sórí pọ́ǹba sọ̀rọ̀ wàá sálámà sí. Tíjọ́ mẹ́ta eléyìí bá ti lọ kápéjọ kẹrin là láàrin ìjọ karùn-ún là láàrin orí pé kò gbọ́rọ̀
o tún lè padà sọ yíyan lódì níbi ọ̀rọ̀ dọ̀tún kó tún di kó tún bá sọ̀rọ̀ fúnjọ́ mẹ́ta mi ó tún jẹ́ kọjọ́ mi ó tún là wọ́n láàrin táwọn ọjọ́ mi bá tún là wọ́n láàrin wàá tún padà sí ìdìbò tún yàn lódì níbi ọ̀rọ̀ kó o sì rántí pé kìí ṣe pọ́ nǹkan yàn lódì nítorí pé o kórìíra rẹ̀ o kìí ṣe pọ́ yàn lódì nítorí pé ọ̀fẹ́ rí mi rẹ̀ látàn ṣùgbọ́n ṣe ló ń yàn lódì nítorí kó lè bá a ṣàtúnṣe tí ọ̀dà nínú wa rẹ̀ tó ti bá a sọ tí ó gbà torí ẹ̀ ló ṣe yàn lódì níbi sísọ̀rọ̀ ó ń retí pé kó sọ̀rọ̀ ò ní sọ̀rọ̀ ó ń retí pé kí ó dá sọ̀rọ̀ ò ní dá sọ̀rọ̀ ó tiẹ̀ ní tasí rárá ni ò ní sújà eléyìí jẹ́ báwọn. tọ́ ìyanilódì oríṣi kejì òun náà lè tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú wà òun náà ni pé ká kọ̀yìn sí níbùsùn ibùsùn tó jẹ́ pé ẹ̀ńjọ́ ń sùn ẹ ti máa jọ ń kọjú síra yín ìwọ kọ̀yìn sí wàá kọ̀yìn sí ìyanilódì níbùsùn yìí kò lè wáyé àfi kí wọn náà sùn orí bẹ́ẹ̀dì yìí orí bẹ́ẹ̀dì tíyàwó rẹ̀ sùn ni wọn náà sùn kí ẹ ṣe pé kọ́kọ́ bẹ́ẹ̀dì lẹ̀ á ń bọ̀sibọ́sí pé kọ́kọ́ yàrá lẹ̀ kámẹ́sẹ̀sẹ̀ tí sọ̀rọ̀ kó o ní bá gbélé tọ́lẹ́ lómi tí máa ṣe nu yóò fi lélẹ̀ ni o ní fi lélẹ̀ o sì ní fi yàrá lẹ̀ o sì ní fi mátírẹ̀sì rẹ̀ lẹ̀ ṣùgbọ́n kí ló ṣe tẹ́lẹ̀ tẹ́ bá jẹ́ pé kò bá síjà láàrin ara yín bóyá ẹ máa sùn ẹ máa ń kọjú síra yín ni nísìnyí wàá kọ̀yìn sí ó sì lè jẹ́ pé ìpàkọ́ náà lè máa kọ síra yín nísìnyí ìwọ ò ní sùn lọ́nà tó fi jẹ́ pé tó bá náwó ọwọ́ rẹ̀ ó tètè débi tó wà ń rọrùn ó lè sùn ní extreme edge ibi tó ti jẹ́ pé tẹ̀ǹtẹ̀rẹ̀ ibùsùn ló sùn sí tí bá ti ń súnmọ́ ọlọ́mọ sá ó ṣe lọ́nà tó fi ní rí bọ́ọ̀nì going wrong tó bá lé ọ débi pọ́ jábọ́ wọ́n bọ́ sódì kejì tó bẹ́ẹ̀ òun náà ọmọ ìpín kankan ti ṣẹlẹ̀ torí pé lópin ìgbà tóbìnrin bá jẹ́ pé àdámà rẹ̀ ò tí ì dàrú kọ́kọ́ ọmọ sùjà obìnrin ọkọjá kéèyàn máa lù wàláhì kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa dà lóhùn kí a tún débi tí a ti sùn tẹ́lẹ̀ ọmọ pàlọ́ fún ọmọ sọ̀tàn fún kíni alọ́kọ̀ ìtàní gbogbo bó ti dẹ́ ẹ pàlọ́ fún mi fún tani so o náà rí pé nǹkan sí ọ lọ́bẹ̀rẹ̀ sí ni pé ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ kékeré yọ̀ ọ̀tán báyìí wàhálà yìí ti fẹ́ pọ̀ ju tó ń lọ tó eléyìí ọjọba àmọ́tọ́ bá lọ sùn ní pálọ̀ tó ń wá yàrá kò ní mọ tó ṣe yọ máa pé pálọ̀ ló wù ọ́ sùn lónìí ní. gbàdá máa bí ọ lérè pé kí ló dé tẹ̀ sùn pa kí ló dé tọkọ rẹ̀ sùn pálọ̀ tí wọ́n sùn yàrá wọ́n máa wo tẹlifíṣàn ní ibẹ̀ wọ́n máa sùn sí tí wọ́n bá ti jókòó sórí àga òórùn ó gbé wọn lọ. àsùnwọ̀n àtìyàwó ti ń jà tipẹ́ ọkọ wa yàn lódì ọkọ ń sùn pálọ̀ lórí àga bẹ́ẹ̀dì sí bẹ́ẹ̀lẹ̀ o wọ́n wá kàkàǹkó sórí àga títí ọkọ wa kú ọlọ́run kan pé ọjọ́ kú ọkọ pé lórí pé wọ́n ń jà lórí àga tọkọ jókòó náà ló sùn lọ ní ojúmọ́ sẹ́mi pé yorùbá wọ́n máa tó ẹsẹ̀ tí ọ̀dà wọ́n bá bẹ̀rẹ̀ sí wádìí bó o lọ jẹ́ tọkọ rẹ fi sùn pálọ̀ tí wọ́n sùn yàrá bí ẹ ṣe máa ń sùn pálọ̀ nù torí wọ́n máa ń wo fíìmù náà wọ́n wò àrí tẹlifíṣàn títàn lẹ̀ ọlọ́run sì ṣe wọn ò múná lọ o ló ń jípa lóru ńgbà tó jípa tẹlifíṣàn lóru èyí ṣe tó jí wọlé ọsà padà hàn pé gbọ́nmi sí omi ò tó ń bẹ láàrin rẹ̀ àtọkọ rẹ̀ tó bá ṣe pé inú yàrá ní bá máa ń sùn yóò tètè hàn sóbìnrin torí pé obìnrin náà òun náà fẹ́ bọ̀ ọjà lọ títí torí pé obìnrin ò lókè bíi lẹ́yìn sámà kò lẹ́lòmíì lẹ́yìn ìwọ ọkọ rẹ̀ tó bá ti rí pé n tó ń ṣe sóun wọn bò ń wí ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa tètè calm down so ilé ìjẹba títí ìgbà wo wàá ló lè kọ̀yìn sí o níbùsùn títí oṣù mẹ́rin ló fi lè máa yàn lódì lórí bẹ́ẹ̀dì yọ fọkànṣe gbọ́ngbọ́n mọ́ rẹ kó lára kí ló ń ṣe èmi máa ní wọ́n ta ni
ẹbí ìyàwó yín ni ọyọ sí ọ̀la títí tó ní ìmọ̀lá ìdá wọ́n ní kí ló dé tó fi jósù mẹ́rin wọ́n ní kò sí lápọ̀ọ́lẹ̀ náà Al-Qur'an kò sí lápọ̀ọ́lẹ̀ náà sunnah Nabi sallallahu alaihi wa sallam ike ká yan obìnrin lódì lórí ibùsùn fọ́sùn mẹ́rin ṣùgbọ́n wọ́n fi wé al-ila òun náà ní kéèyàn búra ipò wọn ní báyàwó òun lò má ọlọ́wọ́n bá lẹ́ni tó bá búra kó wọn ní báyàwó òun lò bẹ́ẹ̀ má oṣù mẹ́rin péré ni nàgẹ́ lómi ní ìyàwó sẹ̀ láti òní lọ òun tó bọ̀ sùn má oríṣi kanu àmọ́ tó ń gbà tó sọ́dọ̀ ní wallahi láti òní lọ òun tó bọ̀ sùn má wallahi tó wí yẹn ńlọ́sọ̀ọ́ di kí ni al-ila ẹ̀ tó bá fọlọ́ búra kó òun tó báyàwó òun lò pọ̀ má oṣù mẹ́rin ni ó fi dúró lẹ́yìn oṣù mẹ́rin nínú kó padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ àbí kí igi ọba jẹ lọ́rọ̀ àwọn olùmọ̀kan àbí kádájọ́ ọba igi ń jẹ lọ́rọ̀ àwọn olùmọ̀mí. wọn á ní àyàn lódì fóṣù mẹ́rin agbé sórí al-ila pẹ̀lú ògbọ́nà kóṣù mẹ́rin ó tó pé yóò ti gbọ́rọ̀. àtúnwá àyàn lódì bẹ́ẹ̀ sẹ́mi pẹ́lú mi ọmọ ojú ni kì í sọmọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wò ó ti máa ń tẹ̀ ń wí ẹlòmíì ọmọ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ kò gbọ́rọ̀ ẹlòmíì kúmọ̀ kì í sọmọ ọ̀rọ̀ ọmọ ẹgbàá ni bẹ́ẹ̀ bá ti nàngi kò ní gbọ́rọ̀ wọ́n yàn lódì kọ́ gbọ́rọ̀ nítorí kù fún ní ìsìn ní lúlù ló kù tí ó jẹ ìsìláàmù sọ yìí pé kẹ́ ẹ̀ ná o tí ó bá gbọ́rọ̀ ẹ̀yàn lódì ẹ̀ kìlọ̀ fún kọ́ gbọ́ ẹ̀yàn lódì kọ́ gbọ́ ọlọ́ni ẹ̀ nà wọ́n lúlù tẹ́ wàá lù wọ́n oríṣi méjì ni lúlù kan wà wọ́n pè ní darbun mubarrah ẹlẹ́kejì wọ́n pè ní darbun ghayru mubarrah lúlù tí wọ́n pè ní mubarrah òun náà ni lúlù tí máa jẹ́ kéèyàn dáyàn léegun kó dá léegun kó sélésè ó lè débi kó dá lọ́wọ́ kó gé lọ́wọ́ dànù kódò lè débi kó pa yẹsẹ lẹ́yìn lọ́lọ́run ní kò lù ó Ọlọ́run ní kò lù sẹlẹsẹ o Ọlọ́run ní kò lù bá tiẹ̀ jẹ́ ìyàwó rẹ̀ ni after all ìyàwó rẹ̀ ni o yẹsẹ pé kò lù kí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ kó wá di kpọkọba mú fún ẹgbàá tó ọ̀nà bàbá rẹ̀ ọkọba mú sílẹ̀ kẹ́ wọ́n fi ẹgbàá kọ́ sí rárá o ẹni pé kìí ṣe kankan lọ ra kòbókò tí wọ́n ń tà wọ́n kòbókò yóò ṣèyàn léṣe o ẹnìkan á ní kòbókò ló lè ran àwọn obìnrin tiwa o wọn làwọn obìnrin àwọn sàhábà tí wọn bá ṣẹ̀ táwọn ọkọ wọn bá lù wọn tí wọn bá kìlọ̀ fún wọn tí wọn gbọ́ tí wọn yàn wọn lódì tí wọn gbà àwọn ọkọ wa mú aṣọ wọn kó aṣọ wọn jọ báyìí wọn á máa wá bi tí ẹran pọ̀ sí lára wọn wọn á fi nà pé máa gbọ́rọ̀ pé gbọ́rọ̀ wọn ni táwọn obìnrin náà ń já lẹ́wọ̀n àlùbá yóò máa wò pé you are just practicing how to beat me kì í ṣe pé o ti bẹ̀rẹ̀ sí lù mí àwọn tó jẹ́ pé kò bókú ọ̀ràn sẹ́ni àmọ́ abá sọjọ́ lẹ́ẹ̀ma fi nà pé kí ni ọ̀ ń gbin eruku nù lẹ́sẹ̀ mi so gbogbo obìnrin pẹ̀lú lúlù tó bá yẹ ẹlòmíì lóòótọ́ tó bá gbọ́n filẹ̀ pẹ̀lú ọkọ yóò lu ọkọ fáin sọ̀báyélé yẹn náà ní gbénú tí o fẹ́ gbọ́rọ̀ tó wàá wárú lúlù tí o bá dọ́gba pẹ̀lú irú rẹ̀ àmọ́ tó ní sẹ́lẹ̀sì o àmọ́ yọ gbà ọ wà bí tẹ́ran pọ̀ sí lára rẹ̀ tó wàá fún ní ẹgbàá yín bẹ́ẹ̀ tó bá fún lẹ́gbàá yín bẹ́ẹ̀ ọ̀ nárí ẹ̀kan tálákọ̀ọ́kọ́ nù wàhálà yọ gbọ́rọ̀ mọ́tẹ́ ọlọ́mọ tó jẹ́ ntẹ́rù ẹ̀ mà kó náà máa rántí njojúmọ́ tó eléyìí jẹ́ báwọn tọ tába tún á lù tí ọba gbọ́rọ̀ ńkọ́ kò gbọ́rọ̀ kíláàsì á gbé ẹnìkan dìde nínú fámìlì ọkọ ẹnìkan nínú fámìlì ìyàwó wọ́n ṣàtúnṣe láàrin wọn kí wàá làwọn lè ṣe àwọn eléyìí wọ́n gbọ́dọ̀ jọ ọkùnrin wọn gbọ́dọ̀ jọ obìnrin torí obìnrin lè da nǹkan rú tí ò ní mọ̀ ẹ má lọ gbé ìyá kan dìde ẹni ẹ ṣàtúnṣe ìyàwó ìyá tó yẹ pé ọmọ bàjẹ́ yóò lérò pé òun tó ọkùnrin tó gbọ́n tí èsè dìndìnrìn ọkùnrin tó dúró dọ́gba tí èsì alábòsí so àwọn láàmú wa ọ̀kan látọ̀dọ̀ ìyàwó ọ̀kan látọ̀dọ̀ ọkọ wọ́n jẹ́ fámìlì èkíní kejì wọn kí ni wọ́n wá sí
àwọn èèyàn méjèèjì wọ́n lẹ́tọ̀ọ́ láti tún wọn ṣe kí wọ́n padà sọ́dọ̀ ara wọn tọ́lọ̀ bá fún wọn ṣe. ǹjẹ́ wọ́n wá lẹ́tọ̀ọ́ kí wọ́n yà wọ́n tí wọ́n bá rí i pé àtúnṣe ò lè ṣeé ṣe. ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀. apá kan nù wọ́n sọ pé wọ́n lè yà wọ́n. àwọn kan sọ pé wọ́n lè yà wọ́n torí pọ́nà sọ pé in yurida islaha yuwaffiqillahu baynahuma. ọ̀rọ̀ àtúnṣe lọ́lọ́run sọ pé àwọn alátúnṣe méjì yóò ṣe Ọlọ́run sọ pé wọ́n lè yà. sọ̀tùmọ́ àwọn olùmọ̀ sọ pé ńgbà tí wọ́n ti lágbára láti lè ṣàtúnṣe ó yẹ kó lágbára láti lè yà. ńgbà tí gbígbé ọ̀bá wọ̀ mà káyà mọ́nà kí kálukọ́ máa lọ lọ́rẹ̀ eléyìí la fara mọ́. ìyẹn ni pé táwọn alátúnṣe méjì ń bá rí i pé n tó lè mú àlàáfíà wá láàrin àwọn èèyàn méjèèjì ni pé wọ́n kọ́ra wọn lẹ̀ wọ́n yà wọ́n sọ pé àti yà yín ó sì tánù kí kálukọ́ máa lọ lọ́rẹ̀. eléyìí jẹ́ tó bá yẹ kóbìnrin ní ṣàìgbọ́rọ̀ ntọ́kọ̀ ó ṣe láti fi bá wínú tó bá yẹ kọkùnrin ní ńkọ́ ọkùnrin lọ́ràn rí ìyàwó ti ṣàkíyèsí wípé ọkọ ọgbà tó má gbogbo bó ń ṣe ń gbìyànjú láti jẹ́ kí ọkọ gbà tó òun kàn rùn sí ni obìnrin yìí gbọ́dọ̀ gbọ́n gan láti mọ kí lòun ṣe gan tí fi ń kórìíra òun gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ òun ń kórìíra òun ní ìsìn gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ òun rí tẹ́lẹ̀ yóò ṣagbára láti mọ kí lòun ṣe tọ́ba máa tó ń ṣe alihamudulilayi kó tún wá ṣe gbogbo ntọ́rọ̀ kó ń ṣe tí ń tún ṣe ọkọ̀ tún kórìíra rẹ̀ náà ọ̀yẹ́ kó náà ṣe wáàsí fọkọ ẹ rántí pé torí tọ́lọ́n la ṣe fẹ́ra wa ẹ sì fijọ́ kan sọ rí pé ẹ fẹ́ mi kẹ́ ẹ lè bá fìyà jẹ mí eléyìí ti ń ṣẹlẹ̀ ní ìsìn ìyá ni o ẹ ń kórìíra mi ẹ kà mí kún kankan má mo bá sọ̀rọ̀ ẹlẹ́nu mi rùn mo bá rìn ìmá rìn ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ mi ẹ fẹ́ mi pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ bá sì ní mi fẹ́ má ẹ tú mi lẹ̀ pẹ̀lú dáadáa wàá ṣe wáàsí fọkọ bá tí ọkọ bá kọ̀ tí ó bá gbà kò burúkú ẹ ṣàtúnṣe náà lọ́lọ́run sọ pé wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'radan fala junaha alayhima an yusliha baynahuma sulha was-sulhu khayr. tóbìnrin kan bá ń bẹ̀rù wípé ọkọ wọn ràn rí mọ́ ń lọ́wọ́ yóò sì kọ̀yìn sóhun kò ní gba tó má ọlọ́ọ̀ni kò sábúrú nù kó ń ṣàtúnṣe o kó ń ṣàtúnṣe bóun ó ṣe ṣàtúnṣe nǹkan tó kàn ń ṣe fún ọ tó jẹ́ tọ́ rẹ lórí rẹ o lè sọ yìí pé kọ́ mọ̀ sí ma owó tẹ̀ ń nálé mi lórí ẹ mú kó mbẹ ẹ sáà mo ti kọ̀ mí lẹ̀ àbí òye aṣọ tẹ́ ẹ máa rà fún mi ẹ má rà á mọ́ ẹ sáà mo ti kọ̀ mí lẹ̀ ìtọ́jú tẹ̀ ń ṣe fún mi ti ń 900,000 lóṣooṣù ẹ dákun ẹ sọ di 10,000 ètò obìnrin ó ṣe tiẹ̀ kese koko bìnrin ọgọ kalẹ̀ ẹ̀tọ́ mi ni I know my right I know kini right yóò di left nígbà tó bá lóun ọ̀fẹ́ ọmọ obìnrin ó tètè wá nǹkan tó ń wó ṣe tọkọ náà fi ọgbẹ ok tá a bá wo ti ìnáwó tó dínkù fún mi yìí ó ti di 90,000 kúnú owó tí mo ná lé lórí ok wọn náà máa bẹ́ẹ̀ lè mi kò sí wàhálà ìyàwó mi náà ni ẹ àwọn tó bá rẹ rí no kíní kan èèyàn ọ̀fẹ́ ọmọ wọn làwọn ọ̀fẹ́ ọ̀lù ọlọ́ọ̀dárin tó bá dárin ta ní ọ̀bọ̀ gbé ìyẹn ti bẹ̀rẹ̀ sí kórìíra rẹ wọ́n wọ́nà ọkùnrin burú o àwọn ọkùnrin burú o kọ́ lọ́ọ́ sànù wa o by the time tí obìnrin bá ń ṣàì lójú rẹ my wife my wife my wife tó bá di igbó obìnrin yẹn bá rùn sí ọ ọba fẹ́ má àbí òye wa ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní máa sá fún un máa ń gbẹnu bọ̀ wá fi kíìsì ẹ̀kẹ́ rẹ ọmọ gbẹnu sọ pé kí ló dé kí ni òde ṣe bá ọmọ pé máa gbẹnu lé ọlẹ́ẹ̀kẹ́tẹ́lẹ̀ torí pé tí ń kórìíra rẹ̀ ẹ̀rí tóbìnrin náà máa sọ ń gbà náà pé tó náà bá ti fura kókó síbẹ̀ ẹ dákun ẹ bá bí wọn àmọ́ tí mo ṣe fún wọn o bí wọn bá rùn sí wọn ni kí wọ́n sọ o bí wọn bá sì fẹ́ mi má torí ó ti ẹ̀ ti sún èmi irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ nù nítorí kóbìnrin yóò ṣe ni pé ẹ dákun part of your responsibilities on me mo lift ẹ kí n lè bá a ṣẹ́kù kódà o lè sọ fún yín pé gbàtọ́ pé àwọn mẹ́rin lẹ́ni ọjọ́ tèmi tẹ́ ẹ fi máa wádọ̀ mi mo bùn ìyàwó yín lágbájá ẹ fi mí lẹ̀ ń dáńfò
kí n sátì ẹ̀ máa bẹ́ẹ̀ lé ó bomi láṣìírí àbí ó bomi láṣìírí kí ẹ̀ wá di ọwá ń kiri títì ká pé kọ̀mọ̀ sí ilé ọkọ̀ mọ́ ẹ máa ń wọ ọkọ̀ míì ní àdánwò nírọ̀lẹ́ ọjọ́ tó ìlú eléyìí iná ní Sauda bintu Zam'a ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam sí Saudatu ó ti dàgbà ó sì tún sanra ó ti dàgbà ó tún sanra kí a máa kíyè sára ọ ẹ̀yin obìnrin tètè kẹ́kẹ́ máa jẹun ẹ máa jẹun pé mo fẹ́ tóbi ọkọ mi obìnrin tó tóbi nífẹ̀ẹ́ obìnrin tó títí ìjọ wo tọ́ ọ bá tóbi náà sọmọ pé tọ́ ọ bá ti ń dàgbà ọkọ ọmọ ẹgbẹ́ masha Allah ó wù mí tọ́ ọ bá ti wá ń dàgbà ọmọ lóòzù àwọn gírèdì rẹ díẹ̀ pé kí ni àló ti tóbi jù òun náà ló sì pọ̀ fẹ́ ọkùnrin burú wọ́n lọ́nà fẹ́ tó tóbi wọ́n náà ló tún máa sọ pé kí ni ó ti tóbi jù ọkùnrin lè mọ́bìn ìṣiṣẹ́ sẹ́yìn pé ńgbà tó yí pé ọ̀nwọ́ ẹni tó tóbi ó lè máa lọ jẹjẹkújẹ kó máa lo oògùn kóògùn ọkọ òun fóbìnrin tó tóbi ọkọ òun fóbìnrin tó tóbi ọwọ́ á tóbi ńgbà wá ti yá ó ti tóbi jù yóò tún máa wógun òun fẹ́ lose weight òun fẹ́ pé ó tiẹ̀ wù mí má mushkila wallahi torí ẹ Sauda ó ti dàgbà ó sì tún tóbi ọwọ́ afura rí i pé Ànábì sallallahu alaihi wasallam kò fi bẹ́ẹ̀ gbà tó mọ́ Sauda wa sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ọjọ́ tèmi tẹ́ máa wá dọ̀ mi mo gun Aisha báyìí Ànábì sallallahu alaihi wasallam gbà ni Sauda fi sẹ́kùn yàwó Ànábì tá Ànábì fi kú ẹ dákun kọ́ máa bẹ́ yàwó Ànábì tí ò péjú kó di pé èmi ọgbẹ́tọ́ mi ẹni kò lè yàn mí jẹ́ oníjọ́ kan nú yàwó Ànábì ma ẹ sì mọ̀ pé yàwó Ànábì láyé ìyàwó Ànábì nù àlùjánnà ìyàwó Ànábì kún ma Ummul Mu'minin ìyá fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ẹ́dẹ́yìn bá ti torí gbogbo ọlá ńlá yìí tó dìbò ti ọjọ́ rẹ̀ sí òtò òkùnkùn tó bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin náà tó bá ti rí pọ́pọ́ rẹ kọ̀ gba tiẹ̀ má kò sí kíní tí ó fi lé ọ̀dà nù ó gbé tọ̀ pé bí ọba wọ̀ ọjọ́ tèmi ẹ̀ tó rí tó fẹ́ràn jù nú ìyàwó rẹ̀ ó gbé mo tó gùn pé má lọ sí ọjọ́ méjì lọ́dọ̀ tiẹ̀ kálukó sinmi. eléyìí báyìí tó bá jẹ́ pé ní ọba mú ọsẹ́ kù kò sí ní tó burú mbẹ́. tó bá jẹ́ pọ́pọ́ méjèèjì lọ́rùn ẹ̀rí ńkọ́ tani ó ṣe wáàzì fún tani wọ́n ní tá a ṣe ní gbé a gbé wọn lọ sọ́dọ̀ adájọ́ aládájọ́ Islam ẹ̀yin olùmọ̀ Islam láwùjọ ẹ̀yin lẹ́sìn wáàzì fáwọn méjèèjì sẹ́ẹ̀rí ẹjẹ́ kórìí yín ó pé o Islam tó ní kẹ́ fẹ́ra yín kò ní kẹ́ fẹ́ra yín fún wàhálà o kálukó sojúṣe rẹ̀ kẹ́sì máa gbégbé àlàáfíà wọn wá ní tí wọ́n tá a bá ṣe wáàzì fún wọn tí wọ́n bá gbọ́ ńkọ́ kí látún ṣe fún wọn àwọn Màlíkì àwọn ní ká nà wọn lẹ́gbàá mọ̀nà wọn ní ká nọkọ àtìyàwó so Malikiya nìkan lọ sọ eléyìí àwọn olùmọ̀ yóò pọ̀ sọ àmọ́ alu bàbá àti màmá so àwọn tí wọ́n kíta bá bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ lúlù lọ ẹ̀kọ́ rọ̀ wọn. tọ́ ẹlẹ́kẹta wọ́n ní tí a bá tún lù wọ́n tí wọ́n bá gbọ́rọ̀ á gbé wọn kó ládùúgbò tí wọ́n ń gbé wá sádùúgbò àwọn èèyàn rẹ̀ torí tẹ́yìn bá ń gbàdúgbò àwọn ọ̀daràn èèyàn náà máa yọ ọ̀daràn ni ẹgbẹ́ wọn aṣáàdúgbò àwọn èèyàn jẹ́jẹ́ àwọn èèyàn dáadáa ẹ̀rí pa àwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́sì wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní wúrú wa wọn. ọ̀nà mélòó wa ní Islam mú wa pé ìtúká fi lè ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àkọ́kọ́ Islam ọ̀fẹ́ o Islam ọ̀fẹ́ kẹ́ ẹ̀ túká o iná ló fi ṣe gbogbo àwọn ìlànà tá a wí yìí ṣùgbọ́n tó bá wá di túláàsì igbá àfikẹ́ ẹ̀ túká torí pé tẹ́ bá ní dandan wọ́n sáfẹ́ ra wọn náà ni ẹnìkan lè jẹ́ sábàbí ikú ẹnìkejì tẹ́ bá ní dandan wọ́n ṣàjọmọ́ wa ni ẹnìkan lè pa ẹnìkejì bọ́mọ èèyàn ṣe wà nù nígbà tí n bá ti fi ọmọ kò sí túláàsì àwọn ọ̀nà tá a lè gbà túká òun náà ní ká adájọ́ tú wọn ká o adájọ́ lágbára láti tú wọn ká adájọ́ Islam kìí ṣe baálẹ̀ kìí sì ṣe man-made law court sẹ́wọ̀n pé tó máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa lónìí ni pé àsìkò tóbìnrin rí pé òun ọ̀fẹ́ fẹ́ ọmọ yóò wá gbé ọ lọ sí customary court whereas we are Muslim kìí ṣe customary court ni wọ́n ti conduct a marriage customary court kan lágbára láti tú marriage Islam ká wọn ò bí dáa
tẹ́ ẹ bá lọ gbàwé wá ń bẹ̀ bíi lébẹ́lì búrẹ́dì lásán ni pé mo ti jáwé fún wàhálà ń tanra rẹ jẹ ni kìí ṣe bẹ́ẹ̀ wọ́n ti so wọn ò lè já ń bẹ̀ kákọ́kọ́ mi lẹ́yìn bá wọn. gbogbo yìgì tí Islam bá so kò sí kóòtù tó lè já àyàfi kóòtù Islam torí rẹ̀ tí obìnrin bá lọ jáwé fọ́kọ irọ́ lọ já o ò rí nǹkan kan já ìyàwó rẹ̀ náà ní ọ́ àwọn tó bá yẹ kí kóòtù Islam ni ò lè já kóòtù Islam lè já àwọn á ní kóòtù Islam ṣùgbọ́n a ní ìjókòó ṣẹ̀ríyà eléyìí tí ń wáyé alhamdulillah láwọn àlùkò kan nílẹ̀ Yorùbá yìí torí kí n tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni pé wọn ò gbà pé mùsùlùmí wà nù Yorùbá bóyìnbó ṣe fi Nàìjíríà